ẹ jẹ́ bá mi sí à program yìí àkókò tí mo ní òtó nǹkan mo travel látàárọ̀ fáwọn àtúnṣe kan mo ṣe ń wọlé láìpẹ́ yìí ni àmọ́ kò ní tẹ́ mi lọ́rùn kí n má lè sọ̀rọ̀ ṣẹ́jú méjì ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹ sí à program yìí ká tó mọ bí ṣe ń lọ. rere ni ẹ ṣe o ẹ má ṣe ká rere ni ẹ sọ o ẹ má sọ ká bó ti wù kó pẹ́ tó ìkà jìyà ṣé bí rere lolúwa fi ń ṣe. ẹ bá mi sí à program yìí ẹni tá a wí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà báwọn wà á kò ní báwọn bò ó àwọn onílù ni wọ́n máa ń lùlù kan gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alábàríkà ẹ má bá mi tẹ like ẹ má bá mi share program yìí ẹ jẹ́ kó dọ́dún aláìgbọràn ẹni tí wọ́n ń tì tó náà ń tirẹ̀. Wa alaikum salam Lawal Adesina ìyá àlùbáríkà fọlọ́run sọ Musa àbúrò ní sẹ́yìn wa alaikum salam ẹ jọ má bá mi share program ẹ má like Yorùbá dé ẹni tí wọ́n ń wò kì í wòran ṣé bí wọ́n bá ń tẹ̀yọ́ yẹ kéèyàn náà tán rẹ̀ solution sì tó wá o mo fẹ́ kẹ́ ẹ bá mi share program yìí ó kéré tán mo fẹ́ rí àwọn èèyàn kan kó kẹ́kẹ́ kí n tó já yín sí mo fẹ́ já yín fún ọlọ́run mọ́ Basirat ní kan tí ọ̀dánú ayé JP Adékúnlé Fẹ́mi Oyèwọlé gbogbo tí a fi lòlí ayé yẹn ní fìnira lò JP Adékúnlé wa alaikum salam Babájídé Rasheed Alan Alájà Ọlọ́kọ̀ Rasidat àbúrò ní ẹ má bá mi share program ẹ má comment ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹ̀sìn Islam ìṣẹ̀sìn jàgídíjàgan wallahi tallahi Islam ẹ̀sìn kì í ṣẹ̀sìn àbòsí Islam kì í ṣẹ̀sìn rọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Rasulul Karim ní kulul haqqan walau kana murra bódodo bá ti wù kókóró tó ẹ sòdodo Prince Banji ẹnìkan tí ọ̀dánú ayé Rotimi ológun ẹbí yọ̀ọ̀rọ̀ Ìlọrin dálẹ̀ ọlá bọ́lá ń ṣètònú ọlá rẹ̀ Marufudin kàkà agbára kábíyèsí o. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn tó so ẹbí pọ̀ ẹ̀sìn tó kóyàn mọ́ra ẹ̀sìn tó lójú àánú gẹ́gẹ́ bí òfin rẹ̀ àti protocol rẹ̀ wàláhì Islam lẹ́ni àkọ́kọ́ àwọn ọ̀dájú yìí ni wọ́n dé tí wọ́n ń fa irun iwájú pọ̀ mọ́ ti pàkọ́ gbogbo ẹni tí ó bá dẹ̀ jogún kógún ìtẹ̀kítẹ̀ ni ó máa pa. Ọlágàbè Mr. Sunday ìyá àríwá Jude Teslim gbogbo ẹni tí ó bá ti jogún kógún ìtẹ̀kítẹ̀ ni ó máa pa àwọn kankan ni mo bá lọ látàárọ̀ fàtúnṣe ayé ara wa fàtúnṣe ayé ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ wa kọ́nà ọjọ́ kó fi yìn wá délẹ̀ kọ́méjì agbèrè tìjú ẹni awí fún ọba jí ọgbọ́ o ẹ̀yà máa kárì bóde o Muideen àfáà Muideen
ẹni tá a wí fún ọba jẹ́ ọgbà ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà sọ́mọ ẹ̀kú wọn ti fún ọ ní 7 days kó o bóde láti wá ṣàtúnṣe irọ́ tó pamọ́ ìyàwó rẹ̀ ó bí àfọ Àgbàlá Gabriel irọ́ tó pamọ́ ìyàwó ẹ̀ tó lẹ̀ má Àgbàlá Gabriel kó wá di kílíà jẹ́ káwọn kan máa fọwọ́ gba eegun fún ẹ kó rò pẹ́ rán ni wọ́n ti lulẹ̀ wọ́n ti lulẹ̀ Muyideen wàláhì owó tí mo ní ọ ni mo ń yá ọ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti lẹ́rìí máa ṣe ẹ̀rí rẹ jọ torí pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam tó ti bí mi ṣe rí ẹ̀rí inú àwọn wàhálà tá à ń ṣe lábẹ́ aṣọ sọ́ọ̀mù kí wọ́n ti fún ẹ níwèé ọ̀dẹ̀ ti sáìn ọ̀dẹ̀ ti ṣe kí ni o ti sáìn wọ́n dẹ̀ ti fún ọ lọ́jọ́ ẹ kú ẹ̀rí jáde gbogbo àwọn tí wọ́n jẹ́ bákọ̀ọ̀bù ẹ náà wọ́n máa tẹ̀lé ọdẹ court wọ́n lọ jẹ́rìí ẹ níbi tí Àgbàlá Gabriel ti ń bá yàwó ẹ sùn bí kádìrì mọ́ tàtà náà tánà lùmọ́ tàtà mọ́ àbòsí ọ̀ràn yẹn lọ́wọ́ mọ́ kàtàbà láwù lákàsáyà àti kàlàdà àfikà gbogbo ntọ́lọ̀ ń bá kọ́ ọmọ yẹn tí í jórí rẹ bẹ́ẹ̀ bá ti wù kọ́ gọ̀ tó wà láì wọn kò fún un ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ ọlá ọ̀rọ̀ ọ̀pọ̀ kọ̀dà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sìn lọ wàá sìn kì í lẹ́sàn ìmán pẹ̀lú àfọmọ́ ọkàn èyí jẹ́ mùsùlùmí kọ̀sọ́dọ̀ lówó kò pé ó tó sí torí nínú àwọn ànábì Ọlọ́run tó lówó lọ́ bẹ́nu wọn èyí tó tún lówó lọ́wọ́ náà bẹ́nu wọn inú àwọn ànábì Ọlọ́run tó lọ́ ń kẹ́ bẹ́nu wọn èyí tó lọ́ tó kẹ́ tó tún gẹ̀ bẹ́nu wọn. àṣejù bàbá àṣetẹ́ ó ti gba lẹ́tà ìwé wọ́nì wọ́n dẹ̀ ti fún ní 7 days tí à ń ké yàrá mo ní di WhatsApp number yín o tí à ń ké mo ní di WhatsApp number yín tó bá jẹ́ pé ní nọ́mbà mi lọ́ọ́ jẹ́ àìmí ní WhatsApp torí Ọlọ́run tí bá ti parí ètò mo ti wá ní gbogbo ọ̀nà tí mo ti rò kó mo lè rí ìmọ̀ náà àmọ́ ibi tẹ́ ẹ tọ́jú nọ́mbà yín sí ẹ̀yin alágbára àmọ́ tí wọ́n bá ti lẹ́rìí lọ́wọ́ ọ̀pọ̀ta rẹ kó jáde àní ká gbìyànjú káwá bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá bó làlàáfíà ó ṣe jọba ní Nàìjíríà ká dẹ̀ ṣọ́ra wá pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ ọmọ ìyá ẹ̀sìn láàkí ń ṣe ọmọ ìyá ni wá. wọléwọlé ti wòde aláṣejù ọmọ ìyá ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá inú bíbí ọmọ ìyá ni wá inú ìjẹyàn nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá tá a bá wá kí n sọmọ ìyá nínú ẹ̀sìn sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa ni. sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa kápẹ́ ìbá sọmọ ìyá nínú ẹ̀sìn tẹ́mi bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì tẹ́lẹ̀mí jẹ́ oníṣẹ̀ṣe nígbà tá a bá jọ sọmọ ìyá gan bí n bá fẹ́ polú ẹ̀sìn mi fún yín èèyàn lè polú ẹ̀sìn rẹ̀ fọ́ta rẹ̀ àìpolú ẹ̀sìn fọ́ta ọ̀rẹ́ ẹni náà lá polú ẹ̀ fún ẹni tí ẹ̀sìn wọ ọ̀dẹ̀ yìí náà lá ṣàlàyé fún. mo ti wí fún ti pé wọ́n sọ fún sálámù àmọ́ ẹgbẹ́ wọ́n máa àrísàlì náà kà illa rahmatan lil alamin.
àmín àmín àmín. ma arsalnaka illa rahmatan lil alamin. Olúwa ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ sí àwọn ènìyàn lórí nǹkankan mo rán sí gbogbo ayé pé kó jẹ́ aláàánú fún wọn. Gbogbo ayé lolúwa rán Muhammad sí sallallahu alaihi wasallam. Alamu, you know the meaning of alamu ni. Inú alamu ìní èèyàn wà bí mi bí ìwọ. Inú alamu ni ẹranko ogbó wà. Inú alamu ìlàjẹ̀nu wà. Inú alamu ni wọ́n wà. Inú alamu ni gbogbo tí ń bẹnu ẹja wà. Gbogbo iye wọn pátá lọ́lọ́run Muhammad sí. Ó ti lulẹ̀ 7 days. Today is Thursday. Pẹ́kọ̀bọ̀dé ọ̀dẹ̀ ti gbà á. Ó ti gbàwé. Kọ̀dẹ̀ tí ìdìwé ẹjọ́. Wàláì kò tí ìdìwé ẹjọ́. Torí pé tí Islam kọ́ wa ní pé tí nǹkan bá ó bẹ́ẹ̀ bá jẹ́ Mùsùlùmí kó bu tútù sí. Kíkú sí àáfàá ní Portable gbá létí. Kì í ṣe Mùsùlùmí. Ṣebí pásítọ̀ ní Portable gbá létí kí n tó jáde. Tá a bá sọ pé tí Portable ṣe dáa. Ṣé nígbà tó bá tó gbà àáfàá létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà. Ṣé nígbà tó bá tó gbà àáfàá létí tó gbá Mùsùlùmí létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà. Ọmọ ìyá kan náà ẹbí kan náà Ádámù àti Éfà nípìnlẹ̀ gbogbo wa ọmọ ìyá ẹ̀sìn ní ọjọ́ pawápọ̀ ìjí ọmọ ìyá nú ẹ̀sìn ńlá àjọ jẹ́ nígbà tá a bá sì ń jí ọmọ ìyá nínú bíbí tá à ń jí ọmọ ìyá nínú ìjí ọmọ nìyẹn láàrin bẹ́ẹ̀ ẹni tí ò ṣẹ̀sìn wa lónìí ó lè ṣe lọ́la nígbà tá a bá ti jọ́njọ́ ọmọ ìyá. Tọ́jọ́ bá pẹ́ tí ò bóde láti kílé ara rẹ̀ ẹ̀rọ ọlọ́run sí ọlọ́run ó ní àwọn ògbóǹtarìgì wáyé nẹ́jú ń dáná lámúlẹ̀ gálíbù náà àmín ya Allah. Tinú adé tó sìn àmín 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 àmín. Alifitinatu naiman la'ana la amani àìkásá fúnra wàhálà ló sùn àbáni ẹni ọba jí wàhálà gẹ kò ní dáa fún. Alifitinatu naiman la'ana la amani àìkásá ọlọ́gẹ́ ni wàhálà sùn fúnra ẹni ọba jí pẹ́pẹ́pẹ́. Àǹfààní sì wà fún o ó sì kú ọjọ́ péréte mi ní dákọjọ́ àwọn ẹ̀sà sí yóò bóde láti tọrọ àforíjì pẹ̀lú tó ń wí báyìí 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 irọ́ ni o bóyá kọ́rọ̀ ò lè dùn ni o inú ní bí òun ni o nígbà tó ń rí ìyàwó òun ni o wọ́n kọ́ òun ni o kó sáwà kankan wí láti kó ń tọ́sọ jẹ tó bá dẹ́kọ̀ tó ló wọn kọjẹ fáì ajẹ́ pé kó máa tọ́jú ẹ̀ rí. Kó máa ṣe kí ni mo pè fún yín kó máa tọ́jú ẹ̀ rí ẹ fẹ́ la kó máa tọ́jú ẹ̀ rí ẹ̀ evidence tó fi lọ́kàn balẹ̀ lórí ìbanilókọjẹ́ àníkájọ́ kọ́mọ lùpọ̀ bọ́ mọ́tò tá ń gùn kiri sáwọn mùsùlùmí nìkan ni wọ́n ṣe ni bàálù tá ń wọ̀ aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o fọlọ́nsọ Musa ẹni tí ó gbàwé ti gbàwé ìwé ti wà lọ́wọ́ ẹni tó gbàwé òní kọ́líjọ́ méje bẹ̀rẹ̀ o àfi
àfibì ìṣolóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́ àfibì ìṣolóore kò ní sọ pé kò ní sọ pé kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ humanity ọ̀tọ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ ìdájọ́ humanity kò papọ̀ rárá àtọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sani kẹfẹ máa ké ojú sẹlá Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kẹfẹ gbọ́ àgbọ́yé ẹ̀sìn ju Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kẹfẹ gbọ́ àgbọ́yé alukuriani ju Ànábì lónìí sallallahu alaihi wasallam o sẹlá Muhammad ní sílù àríyá àmọkùn. Ànábì ní sílù àríyá àmọkùn. Gbogbo yín pátá o ẹrù ẹbí yín pọ̀ okùn ẹbí ò gbọdọ̀ já mọ́ yín lọ́wọ́ o. Sílù àríyá àmọkùn sallallahu alaihi wasallam. Ànábì òní wà má Kùránì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa sumirrat fastawa wa huwa bil ufuqil a'la summa dana fatadalla fakana qaba qausaini aw adini fa wa ila abudi ma kasabba li fuadu amara afatumaruna alama yara sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad ma yantiku anil hawa Ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìtọ́lọ́wọ́n bá rẹ̀ bá sọ sí létí ní ọ̀sọ̀ jáde. Ó sálámù sàlàsánú ní sílù àríyá àmọ́kùn ṣé tí kìrìsìtẹ́nì bá ń bẹnu ẹbí àfà sáfà yóò pé kìrìsìtẹ́nì yẹn ìṣẹ́bí òun mọ́ ni. Ṣé tó ní sẹ̀sẹ̀ bá ń bẹnu ẹbí àfà sáfà ó pé ìṣẹ́bí òun mọ́ ni. Àjọ máa ń ṣèpàdé ọlọ́mọ lẹ́nì àjọ máa ń ṣèpàdé ọmọ ìyá àwa máa fi tọ́lọ́hún a máa fi kọ́ra wa a máa fi kọ́ra wa a máa fi kọ́ra wa bóyá ọlọ́wọ́n padà ló sẹ́sìn. Olúwa gẹ́gẹ́ tó sọ fún Muhammad pé sọlá pé sallallahu alaihi wasallam Olúwa ní rí Ànábì innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. ẹ̀sán lè àfúnsọ́ Olúwa gbọ́ tèmi ẹ̀yin ti gbàjáre ẹja sí i. Gbọ́jà mọ́ wọ́n wá ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Kùránì ni o wọ́n máa yẹn ti Kùránì lè háwà Ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìní wà ilà wáyù yúà gbogbo tí ó sẹ́lá Muhammad bá sọ sallallahu alaihi wasallam ìtọ́nù wọn bá rẹ̀ sọ fún ní sọ allamahu shadidul quwa wọ́n wá ní ta lọ́lọ́wọ́ ń gan tí ń sọ̀rọ̀ fún Muhammad ẹni tó lágbára jù tí ọ̀sẹ̀ ń tó lágbára tó ọlọ́run tó tóbi tí ò sí ń tó tóbi tó ọba tó kàǹkà tí ò sí ń tó kàǹkà tó ọba tó gbáyè tí ò sí ń tó gbáyè tó ọba tó ẹrẹ̀mì tí ò sí ń tó ẹrẹ̀mì tó ọba aláṣẹ tí ò sẹ́ ń tó lè pàṣẹ tó lọ́n bá ń pa ọba alágbára tí ò sẹ́ ń tó lágbára tó ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ń bẹ káyé tó máa bẹ ayé tó ń bí ó tó ń bẹ tí ọba sáyé mọ́ Olódùmarè ó tó wà láàyè. Allahu Allahu kamalu kala jalalu kallahu Allahu 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 kamalu kala jalalu kallahu jamalukal. Mo sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo
ẹ jẹ́ polú Islam wa bọ́ba tó ní Islam gẹ́gẹ́ ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ jẹ́ polú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí orúkọ tí ẹ̀sìn Islam ń jẹ́ al-Islamu dínú salam ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ní jẹ́bẹ̀ tí wọ́n bá wá ń pè ẹ̀sìn kan lẹ́sìn àlàáfíà sọ́yẹ kábàánú wàhálà àbáwá Yunus olóyin àbúrò ní sẹ́yìn ẹ̀sìn tí ń pè lẹ́sìn àlàáfíà kò yá bá wàhálà ń bẹ̀ kò yá bá fìtínà ń bẹ̀ kò yá bá agídí ń bẹ̀ kò yá bá jà ń bẹ̀ ó yẹ ká lè bá ìrẹ́pọ̀ ó yẹ ká lè bá kí nǹkan dàrú ká lè bá àwọn yẹn níbi kí wọ́n fẹ́ tún ṣe ajẹ́ pé à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ ni practicalize orúkọ tẹ̀sìn wa ń jẹ́ nìyẹn ẹ jọ ṣé mo gbà òbí èbó yẹn ṣé mo gbà bí n tiẹ̀ gbà mo ti sọ bí mo ṣe mọ̀ à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ nìyẹn. Rasul kan sí lu àrí àmọ̀kùn ẹrù ẹbí yín pọ̀ ẹ mẹ́jọ kún ẹbí ọjà mọ́ yín lọ́wọ́ kìrìsìtánì ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí bàbá tó bí bàbá Ànábì sallallahu alaihi wasallam ṣebí ẹlẹ́bọ ni sànàbí ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀ ni sallallahu alaihi wasallam sọ́nsẹ́lá Muhammad Rasul Karim sí ọ̀jẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni ṣé kò mú bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ gbẹ́ngbà náà kò tí ì gba wáàyí nùbúwà ẹ jẹ́ play peace and wisdom nígbà tí mi bá rójú ẹ ńlẹ̀ tó ń wò mí bí gba pé ìsọlọ lọ́sẹ̀dá mi wá sí wo lọ fẹ́ ṣe fún mi tí màá dúró gbọ́ gbẹ̀lẹ́ pé yóò wúlò fún mi. ẹni awí fún ọba jẹ́ ọgbà o ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà Muyideen tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa ìbùkún ìyàwó ẹ pẹ̀lú àgbàlá òótọ́ ni má wulẹ̀ bóde láti tọrọ apọ́lọ́jì o má wulẹ̀ bóde láti ṣàtúnṣe o jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ọkọ òrò pẹran ni sáàkú ẹ̀rí rẹ jọ kú ẹ̀rí rẹ jọ kọ́ọ̀dẹ̀ láwọn náà sa ẹ̀rí ṣẹ́rí Nàìjíríà tá a wà yìí wàláì tàláì rọ́bùlì káàbà báwọn àfáà bá ka igba lọ́nà igba Kùránì Nàìjíríà ò lè change ìyà tí ń jẹ wọn bá ṣe máa jìyà lọ́nu. báwọn àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì Nàìjíríà ò lè change báwọn pásítọ̀ tí wọ́n bá kó tó kó kọ̀ tí wọ́n ò gun òkè mọ̀ tí wọ́n bá gun sẹ́mà tó kálukú wá ń gbà wẹ̀ biribiri Nàìjíríà ò lè change nǹkan méjì péré ló lè mú Nàìjíríà change ẹyọ nǹkan méjì ló lè jẹ́ kí Nàìjíríà bọ́ sínú rọrùn tá a máa jẹun tó wà tá a máa mu tó wà ẹyọ nǹkan méjì péré ní if not so ọgọ́rùn-ún àwẹ̀ igba lọ́nà igba àwẹ̀ ọ̀rẹ́ ti mẹ́lẹ̀ yìí. ó dijọ́ tí gbogbo wa pátá tá a bá tó forí korí torí wọ́n bá tó pẹ́ tá a mọ kí ni pírọ́blẹ́mù wa kí ni ìṣòro wa tí ń fìyà jẹ wá. ẹ gbọ́ tálápàtà wa fi ń jẹ egun ẹrẹ tọmọ olówó fi dàbí ọmọ ẹrú. àmọ́ tá a lè tí Nàìjíríà fi dá àfi ká lọ wá ìfẹ́ àdúrà kẹkọjá bá a ti ṣe láti ẹjọ́ yìí ni àdúrà tá à ń ṣe tí ò sífẹ́ láàrin ara wa tá à ń ti ara wa mùsùlùmí bá kìrìsìtẹ́nì jà kìrìsìtẹ́nì bá mùsùlùmí jà aláwo náà dojú kọ wọn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá ẹ dá mi lóhùn
àbí ráìsì ti lẹ́ẹ̀sì ni ìwà lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lábúlé so abẹ́pọ̀ ti wálẹ̀ ni ń wálẹ̀ kọ́ ń wárí ni àbí gàrí ti lẹ́ẹ̀sì ni àwọn làǹfààní nira wà. tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin lọ́kọ-láyà kò sí dùnnú nínú ilé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin ọ̀rẹ́ méjì kò sí dùnnú láàrin wọn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ lágboolé kan kò sí dùnnú lágboolé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ nílùú kan kò sí dùnnú lù mọ́ ìfẹ́ dà ní Nàìjíríà. akí alájà Ajíbíkẹ́ Àbẹ̀ní Adé welcome to you. ẹ gbọ́ báwo àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì ẹlòmíì lè máa rò pé mò ń ṣe pé àdúrà Nàìjíríà ò lè change sáàsàdúrà ni. báwọn pásọ̀ kẹ́kọ̀ọ́ Bíbélì jọ gbogbo orí ẹsẹ̀ méje kẹ́mẹ́wùlẹ̀ gòkè mọ́ kẹ́gun sánmọ̀ de play ní àǹtẹ̀rà wa ni. Ọláyínká Abigail ìfẹ́ ẹjẹ́ lọ pípẹ́ ìfẹ́ padà ìfẹ́ àní òrùhùrù wọn làwọn mẹ́sà òdùrù ipò ọmọlúàbí láàmú ọbọmọlúàbí whatever any condition tó bá rí ọ wà ìfẹ́ ti sọnù ìfẹ́ tí ò sí la fi bínú ara wa ìfẹ́ tí ò sí la fi ń jẹjà wèrè nítorí ẹ̀sìn ìjà wèrè sẹ́ni tó ọba jà ṣe lójú ìwé Ọlọ́run fún tí ó gbọ́ ọbẹ̀ sọ fún yẹn pé kọ́ máa kírun ọbẹ̀ sọ fún yẹn pé máa gbàwẹ̀ o ti kọ́kọ́ dojú ìjà kọ́ sọ máa gbọ́ ńgbà tí ìṣe kọ́ ya wèrè. ìfẹ́ alẹ́ òbù ṣé Yunus olóyin ẹ̀gbọ́n tí Rasulul Karim wí ni sallallahu alaihi wasallam anabi ni abibuli ahika ma tuhibbuli nafsik abibuli ahika ma tuhibbuli nafsik into bá fẹ́ fúnra rẹ̀ ni kó fẹ́ fún malakeji ẹ tó bá jẹ́ pé into kálukú wá fẹ́ fúnra wa la fẹ́ fún malakeji ni kì í ṣe bí Nàìjíríà ṣe rí ni ó ṣe rí nígbà tẹ́nìkan kú ọkọ̀ bíi méje sínú ilé sínú ọgbà èèyàn kan kọ́ ilé bíi mẹ́wàá ọdẹ mọ nú ọmọ bàbá rẹ̀ àtọmọ ìyá tí ò tí kọ nǹkankan sáà nífẹ̀ẹ́ àwọn pọlitísà wa àwọn bíi bàálù ru owó wá lókè òkun olórí burúkú wọn ń kọ́lé sínú igbó wọn ń lòdù owó bẹ́ẹ̀ ìfẹ́ lọ́sọnù ìfẹ́ àkọ́kọ́ nìyẹn àyùbá ìfẹ́. ìfẹ́ àkọ́kọ́ nu bí mi lẹ́rẹ̀ pé kíni kejì tó lè mú ìṣòro Nàìjíríà wọlé pátápátá táwọn gbádùn táwọn láyé rọ̀ táwọn jẹ tó wù wá ebi ńlọ́sẹ̀lẹ̀ yìí ẹni tá a sóore fún tó fi bí sùn ni ìfẹ́ ni ò sí sóò náà lè gbàrú ẹ̀ ìfẹ́ ni ò sí olówó tó láwọn mẹ̀kúnnù ń dáhùn láàmú wàhálà mẹ̀kúnnù ti pọ̀ jù bẹ́ẹ̀ lóhùn kọ́ dàbí tiwọn káwọn dàbí tiẹ̀. Ọlọ́run kí ọ láàrin ẹbí Ọlọ́run kí ọ nínú ìlú Ọlọ́run kí ọ lágboolé ó ní wàhálà àwọn mẹ̀kúnnù ti pọ̀ jù wàhálà àwọn ti pọ̀ jù ọwọ́ àtòrí ọwọ́ ayọ̀ ọ̀dájú bẹ́ẹ̀ lóhùn kí wọ́n dàbí tiwọn káwọn dàbí tiẹ̀ kí wọ́n dolo sí káwọn dolówó sọ̀rọ̀ pé bàbá ti dàbẹ́ wàhálà wọn ò ní pọ̀ mọ́. ìfẹ́ ti sọnù. ìfẹ́ ti sọnù tó bá jẹ́ pé ìfẹ́ ń bẹ ni
ẹni tó lóòdù owó sínú ilé tó dẹ̀ wú ẹ̀fárómẹ́ǹtì ibi tí ń gbé ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù bí ẹ ṣe pọ̀ tó ń bẹ̀ ó sì mọ̀ pé wọ́n díjú ńjọ́ kan tóun ò ní láti kó ọ̀pá òun lójúmọ́ gbogbo tá a kójọ ń di dúkìá yóò láàánú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yóò ro tiwọn mọ́ tiẹ̀ yóò pìtì wọn yóò fi wọn sí kó ara rẹ̀ nígbà tá a ti yọ ṣe oxygen ni àbí oxygen nígbà tí a ti yọ oxygen àti oxygen àti oxygen èlò à ń repo ìsìn láwọn òjò ọyọ ọmọ nísìnyí èlò là ń rà epo ti di 1000 Nàìjíríà epo ti di 1000 báyìí ní Nàìjíríà àbí náírà 15 kí ló kù náírà 15 kí ló kù kó pé 1000 ìfẹ́ dà ìfẹ́ náà ni ò sí àwọn onídàáwọ̀ pìtì ṣé báwọn kọ̀ọ̀kan yìí kọ̀ọ̀kan dá tó ń sànú náà làwọn èèyàn ṣe 1200 ògolú àárín 12 làwọn ń rà lọ́dọ̀ tàwọn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ Bofas àti Mobi náírà 15 ni àwọn tó kù ẹlòmíì gẹ́ta 15 ìfẹ́ sọnù ẹni ìfẹ́ sọnù láàrin lọ́kọláya ṣé báyìí náà wọ online ẹ̀rí ìyàwó tó ní kálọ̀ bó ń bẹ ògùn kábọ̀ ń fi èpè kọkọ̀ wọn kú kọ́nà kọ́mọ̀dé tí ẹ bá ń wá tírẹ́sì sí pé ta lọ́pàá ká má rí òun kó wọn má jáde ń bẹ̀ lẹ́yìn ìgbà tó o ti bí ọmọ 4 fọkùnrin ọ̀hún ẹ wà dẹ́wò lẹ́yìn tó ti bí ọmọ 4 ọkùnrin tí obìnrin bímọ fún 4 fún nítorí dúkìá torí ṣọ́ọ̀pù ọkùnrin ọ̀hún tó ọ̀dẹ̀ tún ní kí wọ́n bọ́ ṣe nǹkan kọkùnrin kú dànù tó bá dẹ̀ ti kú kẹ́nìkan ká má tàǹpà rẹ pẹ̀lú ṣọ́ọ̀pù ẹ̀ sáì wáyé ká wáyé wá lọ́lá ni ìfẹ́ dà bàbá ní obìnrin bímọ fún ni kò pé ọmọ pa ni ìyàwó tó bímọ 4 fọkùnrin bẹ́ẹ̀ náà láàmú gbọ́ tọkùnrin mi. àwọn ìta ìsọ yìí nísìn ẹni àwífọ ọba jẹ́ gbọ́ tó bá jẹ́ ipò náà fi Àgbàlá Gabriel sípò ààrẹ tó fi ìyàwó ẹ̀ Ìbùkún sípò ààrẹ ẹjọ́ sí yóò máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá kiri sí yóò máa bọ odidi wòlíì Ọlọ́run ló kọjá. Ọlọ́run tẹ́lẹ̀ bọ́dì sí fẹ́ máa gbìjà yìí ẹjọ́ ayé yẹn sórí yìí ò pé ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tẹ́ ń jẹ́jẹ́ ẹ̀sìn tẹ́ ẹ yọ ìfẹ́ dànù ṣé ẹ ti ya wèrè ni sórí ìwọ òpin ni sáà ti borí lulẹ̀ ni ẹjọ́ Nàìjíríà láwa yìí gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi ẹjọ́ ẹ̀ sáàmù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ sẹ́ni o Nàìjíríà lèmi wà á wà ní 7 to 10 ẹjọ́ níbi tẹ́yìn wà 7 to 10 PM làwọn wà Nàìjíríà báyìí ẹjẹ́ apá wà ní 10 èrò tó wà lórí ẹjẹ́ mẹ́jẹ pọ̀ àwa wà ní 10 ní Nàìjíríà báyìí ẹjọ́ gbogbo ẹ̀yin olórí tẹ́ wà pẹ̀lú mi ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ wà lọ́dọ̀ yín ẹ má bá mi táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ́yìn wà lọ́dọ̀ yín ẹjọ́ ẹ má bá mi táìpù ẹ̀ Nàìjíríà láwa yìí a wà ní 10 PM Ìbírónkẹ́ Ìbíjókòó Ìbírónkẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá àbúrò ní sẹ́yìn ẹjọ́ bó bá jẹ́ pé Nàìjíríà náà nìwọ náà wà táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà kí ni aago sọ lọ́dọ̀ tí.
aago mẹ́wàá nàìjíríà lẹ́yìn wà ń ọlátúnjì àbúrò ní sẹ́yìn ẹjọ́ ìlú tẹ́yìn wà ẹ máa bá ń kọlù tẹ́ wà àtàgò tẹ́ wà Cairo àwọn ará Cairo wà ní aago 12 Canada wọ́n wà ní tó 5 UK àwọn wà ní 10 p.m. UK 10 p.m. US 5 p.m. London àwọn wà ní tó 10 p.m. Sweden àbíkírè aago 11 UK aago 10 ìlú wọn ní 5 p.m. yìí Mr. Banky Ayena aago tẹ́ wà lárí àrílù tẹ́ wà USA 3:45 La ilaha illallah kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ẹ wo ìlú kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan wà lábẹ́ sánmà kan ní gbogbo wa wà o orí ilẹ̀ kan ní gbogbo wa wà o wádẹ̀ ń yàtọ̀ táìmù ni wádẹ̀ ń yàtọ̀ aago wádẹ̀ ń yàtọ̀ atẹ́gùn wádẹ̀ ń yàtọ̀ àwa wà lóru àwọn kan wà lọ́sàn-án òòrùn wọlé bì kan òòrùn jáde bì kan kábíyèsí olódùmarè ṣé àjókòó ká ronú nípa yẹn ni káwọn pé kẹfà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kò sí sámà méjì sámà kan níbẹ̀ kò sí ilẹ̀ méjì ilẹ̀ kan níbẹ̀ kí ló ní tọ́jà pé ọ̀nà kan la ń ronú sí àronú sọ́nà méjì Abẹ́òkúta ẹ máa gbára Abẹ́òkúta wọn la aago mẹ́wàá sí ṣe Nàìjíríà ni àbúrò ní sẹ́yìn USA aago 4 ìrọ̀lẹ́ Australia àwọn wà ní àárọ̀ láago 5 àárọ̀ 10 a.m. Friday Australia àwọn ti wà níjọ́ Jímọ̀ o ẹ̀wọ̀n lọ́hùn Canada àwọn wà ní aago 5 ìrọ̀lẹ́ ó yẹ kí ẹ mọ̀ yìí pé gbogbo ẹ̀ kò lè rí bákan náà ẹ kàn ń fi àwọn fìtínẹ́tì tẹ̀ ń dálẹ̀ yìí ẹ fi ń da omi àlàáfíà Nàìjíríà rú ẹ fi ń fìyà jẹ Nàìjíríà ẹ fi ń kó nira bá Nàìjíríà ni. sáàgbéjọ lóhùn lẹ́ni àbí ta ló gbẹ́ tọ́ lóhùn ta ló gbẹ́ tú ọ lóhùn gbèlè pàgbé jùlọ. ta ló gbẹ́ tú ọ lóhùn gbèlè pàgbé jùlọ. ọba tó kó gbogbo asábẹ́ sánmà kan orí ilẹ̀ kan wọ́n da ìlú kọ̀ọ̀kan tó ń kálukú sí ìwòsàn papọ̀ mọ́ra wọn. kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí ọlọ́run oṣó òótọ́ ọlọ́run àjẹ́ òótọ́ ọlọ́run àfá òótọ́ ọlọ́run pásítọ̀ òótọ́ ọlọ́run ẹ bá jẹ́ ká ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run àwọn àfá ẹ jẹ́ ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run àwọn pásítọ̀ ẹ jẹ́ ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run ẹ̀yin babaláwo ẹ jọ̀wọ́ ẹ ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí máa ń ronú jinlẹ̀ gan tó
o bá ronú nípa Ọlọ́run nígbà míì wàláhì wàá máa sunkún tó ní rẹ̀ nírí o. tó o bá ronú nípa Ọlọ́run gẹ tó o ronú pé bóun láti lo mọ̀ yìí sà nínú ìyá wa oṣù 9 nínú òru ìyà ń jẹ gbígbóná ìyà ń jẹ tútù ẹnìkan dẹ̀ dáàbò bò àti ń jí Allah. ọmọ yẹ kòtò inú hòtẹ́ẹ̀lì.